This is TG Naija. Don't forget to subscribe, like and share. Skẹ́tọ̀jẹ́ ti bọ́tà báyìí o lórí awuyewuye tó ń lọ láàrin Atawẹ́wẹ́, Pasuma àti Obesere. Ó ní Pasuma náà àti Atawẹ́wẹ́ àti Obesere ó ní wọ́n ti pẹ́ ń ta o. Pasuma náà ti pẹ́ ń ta, Atawẹ́wẹ́ náà ti pẹ́ ń ta, but ó ní ọgbọ̀ọgbọ́n la fi ń jèkúté tó ní dòdò. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Skẹ́tọ̀jẹ́. Tó bá wù mí ni mo lè forin dá, àrà tó bá wù tápà ló lè fi ìgúnnú dá. Ìgúnnú ló ní tápà, tápà ló ní ìgúnnú. Àrà tó bá ọmọ Ìkó ló lè fi ìgboro dá o. Àtúbà Hausáàtì ló lè fi ènìyàn dá. Àrà tó bá ọmọ Ìkó ló lè fi ìgboro dá. Bàbá jọ̀wọ́ o, má fi mí dára tó máa bà mí nú jẹ́. Ọlọ́run jọ̀ọ́ má fi wá dára tó lè bà wá nú jẹ́. Peacemaker lẹ́ẹ̀kan sí àtẹnumọ́ ẹ̀ka sùn ẹ̀ka rọ̀ mo kẹ́ ìbọ̀dì tó bá wà báyìí. Orúkọ tèmi ìyípadà Soliudeen Ọlájídé Àkànní Skẹ́tọ̀jẹ́, olórin àgbáyé nọ́mbà tí ọ̀gá ńlá Mr Peacemaker tí ò fẹ́ wàhálà. Ṣé rí mo bẹ̀ yín fáǹsì wa tẹ́ ń gbọ́ fújì báyìí nílé lóko lẹ́yìn òdì, mo bẹ̀ yín pé bá ti ń rí láìfù mi tí mò ń ṣe lọ́wọ́ yìí, fídíò yìí ẹ bá mi share torí Ọlọ́run. Fídíò yìí bá mi share kó lọ kẹ́ẹ̀dẹ̀ kọ́mẹ́ǹtì èrò ọkàn yín síbẹ̀ torí Ọlọ́run, kí àwọn ọ̀gá wa kán lè gbọ́ dáadáa. Ṣé rí fújì tí ò bá sẹ́tù láàrin Pasuma tó Obesere a máa fara bínú tó ń ràn ní. Alájà Abbas Akande Obesere, mo sọ fún wọn, mo ti pè wọ́n rí, mo ń bẹ̀ wọ́n ni. Pasuma Wonder, mo ń bẹ̀ wọ́n ni. Wọ́n rí pé àwọn méjì yẹn ìjà kankan ò sí láàrin wọn tí ò jùjà gbọ́ ìsọ yìí fáǹsì ló ń dá ọ̀la lẹ̀, because èmi ti mọ àwọn méjèèjì ń sìn ó ti pẹ́. Pasuma èèyàn tí Pasuma close mọ́ láyé jù ká má tàn ara jẹ Obesere ni. Èèyàn tó Obesere láìkì kì í láyé nínú ní fújì tèmi mọ̀ ń gbà yẹn Pasuma ni. Normal Pasuma tó ti ní àwọn ọ̀rẹ́ kan náà bí àwọn ẹ̀gbọ́n kan bí ọ̀rẹ́ irú wà lájẹsẹ́ àdé Ìbàdàn. Pasuma súnmọ́ wọn gan, ẹ̀gbọ́n ló jẹ́ sí Pasuma ò fi bò ó tó máa ń ṣọ̀rẹ́ ńgbà yẹn ni. níbi tí wọ́n wá kí Pasuma ni mo ṣe ń gbà ó ti pẹ́. Alhaji Pasuma wọ́n ṣe wọ́n àlejò wọ́n ṣe gbé wọ́n sọ fún ìgbà tó lọ tán ká sí wọn tán nínú àwọn ọ̀rẹ́ Pasuma kan sọ pé àṣẹ àlè wọn Àyìndé o pa ẹ̀gbọ́n wa ni pé Àyìndé náìsì ni wọ́n á kí àwọn ni ẹ̀gbọ́n nílé nílẹ̀ o ọ̀lẹ́ ó sọ bẹ́ẹ̀ náà ni Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó náà wọ́n sì máa ń pọ́n wọn lé fún àwa ọba ń sọ̀rọ̀ wa ní ẹ̀gbọ́n ni wọ́n ò bọ̀tọ̀ ọ̀rẹ́ làwọn o. wọ́n dá ń sọ pé àwọn ń sọ̀rọ̀ ẹni pé ìgbà tí ó wọ àárín àwọn tó àwọn ń sọ kí ìfà Obesere gan àwọn láìkí Obesere gan àwọn jọ wà ní tá a máa ń sọ ń gbà yẹn ni. ọ̀pọ̀ tí mo sáré pé bó ṣe wá ń lọ sìn nígbà kan fújì ó ti die down kò sí wàhálà kankan. a rí pé àìsáriwo yẹn gan ó wà fẹ́ ti fújì tó bọ̀ tá máa pariwo ajáriwo tó máa make sense, ajáriwo tó máa fún wa ní progress. Ọ̀tẹ̀ Obesere ni mí, Pasuma ni mí, Màláíkà ni mí, Òṣùpá ni mí, Wẹ́wẹ́ ni mí. ó máa affect àwọn tó ń bọ̀ lẹ́yìn ká tún fẹ́ gé lára àwọn tí ó wà ní iwájú. kò dẹ̀ sí ọgbọ́n ẹ̀ wọ́n máa ní ká rojọ́ wọn kálukú ajáre. èmi mo sọ̀rọ̀ ọjọ́ kí nànà lórí ọ̀rọ̀ Atawẹ́wẹ́ pẹ̀lú Pasuma tèmi yé mi, ọmọ Mùṣín ni mí, Atawẹ́wẹ́ ọmọ Mùṣín ni, Pasuma ọmọ Mùṣín ni. mo mọ̀ pé Pasuma jù wá lọ lẹ́gìn sọ pé Alhaji sọ̀rọ̀ Atawẹ́wẹ́ o Pasuma jù wá lọ ẹ̀gbọ́n wa ni o, but àwọn míì ń wò pé kí ni ẹgbàá yìí sọ yìí ẹ̀gbọ́n báwo lórí iṣẹ́ kan náà. but mo rí àwọn tán kọ́mẹ́ǹtì oríṣiríṣi, mo rí pé àwọn tó sọ̀rọ̀ Atawẹ́wẹ́ wọ́n rò pé Wẹ́wẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n òun ni, ṣé kí Wẹ́wẹ́ kú ni kó lóun jẹ́ nǹkan láyé ni. òun náà claim pé òun náà wà ń bẹ̀ náà mọ̀tẹ́ ń pọ́n gbogbo èèyàn lé tẹ́ ẹ̀kọ́ Atawẹ́wẹ́ lé wọ́n pè mí lórí agolo sọ fún mi ẹnìkan ní àtẹ́lẹ́gẹ́ jókòó ayé ẹ̀wẹ́ ìjẹ̀bi náà nígbà tí bá ń pọ́n gbogbo èèyàn lé tẹ́ ẹ̀pọ́n lé ṣé wàá ní claim right ṣe náà ni pé òun náà ó dẹ̀ kò lè ṣe lé kéré tó àti pẹ́ àmọ́ wa ni kò rí bẹ́ẹ̀ pé ayé ti pọ́n wa lé already. tó o bá ti rí ẹni tó jẹ́ ọ̀dọ̀fín mi ò ní kó máa pọ́n ẹ lé. wọ́n mọ̀ pátá Atawẹ́wẹ́ ó ti pẹ́ àgbà lórí legend lòun náà ànábì kan ní Atawẹ́wẹ́ ká má tàn wá
kọ́kọ́ pé kí ọkọ̀ pé òun ànábì ní olórí spirit musician òun ló kọ́ sọ pé òun ànábì o tó dẹ̀ gbà fún Àtàwẹ́wẹ́ bẹ́ẹ̀ tí Àtàwẹ́wẹ́ káàdé ń pọ́n wọn lé ẹ bí pé ipò tí wọ́n wà ọjọ́ orí ọ̀tọ̀ wọ́n bá fi síbi kan ẹ fún ọmọ kékeré tó bá wà ẹ̀rì níbi iṣẹ́ kan dàrẹ́tọ̀ ibi iṣẹ́ kan ẹ láti pọ́n lé o ẹ bá ti pọ́n lé ẹ ní gbówó oṣù ẹ lè dídì kan jẹ. Pasuma Wonder broda wa ni broda wa ẹ̀gbọ́n tèmi ni tí èmi ò lè yẹ kó nà èmi dáàdì mi ni so pápá tó síbẹ̀ ni màá wá bá wọn sọ̀rọ̀ ẹ̀yin fáǹsì wa ọ̀rẹ́ mi Rọrùn Ìdòwú Àìdínlóbù mo rí pé nínú ẹ̀yin bloggers kan wọ́n ti pé ẹ̀ ń fi làkàyè ṣe kìíní in fact wọ́n máa ń yọ Ọlọ́run nígbà tí gbogbo wọn comment àwọn bloggers mo rí pé ọ̀rọ̀ mi wọ́n máa ní àgbáyé yẹn ẹ̀ fi ilẹ̀ inú mi dùn pé wọ́n sì respect yẹn pé eléyìí ó mọ tó ń sọ but ó kàn ń pé kó bá dá sọ̀rọ̀ tí ó kàn ní ó dẹ́ kàn mí má bínú ṣe rí ó kàn mí tí wàá kàn mí mi ì ní sọ mo kí ẹnìkan sọ ẹnu bloggers kan náà mi ì mórúkọ ẹni yẹn ó sọ̀rọ̀ gidi náà lórí Àtàwẹ́wẹ́ ó ní ìṣẹ́ tó gé yẹn náà ó tiẹ̀ mú ní kan díẹ̀ ṣùgbọ́n kò ní làákàyè kò lọ́pọlọ ní ló bí mo níwẹ̀ kò jẹ̀bi nǹkan tí mo sọ yẹn ó ègé sẹ́ni tó ń nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ kó sọ díjà mi lọ́wọ́ kò bá mi jà o ọtí mi sọ ká ní mo ní Àtàwẹ́wẹ́ ó ju Pasuma lọ sí mo ní Àtàwẹ́wẹ́ tẹ́ ń wọ yẹn Pasuma kéré sí ó ṣe kíní kan Òṣùpá wẹ́ sí inú ẹ̀ máa dùn tí mo promote olórin tí ó nífẹ̀ẹ́ bọ̀ mo ní pé wẹ́wẹ́ ó fọ́n mu wẹ́wẹ́ tí mo ní pé Pasuma òun nìkan lẹ́gbọ̀n a ní Òṣùpá ó mọ̀ pé Òṣùpá ń kọrin lórí mẹ́ta tí mo sọ yẹn ṣe pé ó pè àwọn tó fẹ́ Òṣùpá bí bá ti mọ̀ jẹ́ ó pè àwọn yẹn ó pè Pasuma kò ní pè àwọn tó fẹ́ ti wẹ́wẹ́ náà ká ní mo ní wẹ́wẹ́ right ọ̀kìndákẹ́ kó má sọ̀rọ̀ kan òun ló máa pè ṣùgbọ́n ẹ má bínú ẹ ká wá peace pápá tọ̀ síbẹ̀ Àkàndé Abbas phobia ìbẹ̀rù àbálòkàn aláyọ̀sọ́ ní Pasuma ọ̀gá ńlá wọn gáàsù ibà wá sí o àwọn bàbá lóko wẹ́wẹ́ àná bí ìsúlẹ̀lẹ̀ akílẹ̀ Sulemọ̀nà Àtàwẹ́wẹ́ o ẹ̀jẹ̀bù rẹ̀ ètò òsì ẹ má bínú Aláàjì Àdé o gbogbo òdí òru wọn jẹ́ ń gbádùn wọn ní Súlè Àtàwẹ́wẹ́ wọn ní ìjọ lẹ̀pọ̀ ní kí ló wá dé tó sọpọ́ọ̀tì ẹ̀ mo ní mi bẹ́ẹ̀ ni kankan ṣe ọ̀rẹ́ mò ń kílèmù pé Pasuma bọ̀dá wa ni Aláàjì Sulemọ̀nà Àtàwẹ́wẹ́ ẹ̀yin náà ẹ jù wá lọ ó tán ẹ jù wá lọ torí abáyín gbòòrò wọn ti ń gbọ́ yín àbí kékeré máa kọrin 1979 kọ̀ọ̀kan ayé tó ń gbọ́ ẹ tó máa ń gbọ́ náà ló ń kọrin wọ́n máa ń gbọ́ yín yẹn àìní gbọ́ yín mọ́ Ọlọ́run ní jẹ́ rí o àwọn náà tó ń tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ káàgbẹ́ táwọn ń bá yín fà káà close máa yín di báyìí wọ́n yín gbọ́ yín yàrá náà tún mọ́ yín àárò fẹ́ gbàgbé àṣírí náà lọ kú ní báyìí àwọn ilé pọ̀ lẹ́yìn tó ń bọ̀ ilé mi ò lè sọ̀rọ̀ torí kò wọ́ọ̀tì àti sọ̀rọ̀ àwa lè sọ la ṣe ń sọ tó mú bẹ́ẹ̀ Aláàjì pápá tó síbi Àkàndé Abbas ẹ má bínú ẹ jọ̀ọ́ Pasuma ẹ má bínú Àtàwẹ́wẹ́ Àdìó Àdé bàbá àgbàlagbà bàbá yìí kéré tó jẹ́ jí gbé ní wọn bá dán wà dán tán mo kí wo fáǹsì Akilẹ̀ Ọ̀gárá family Phobia family gbogbo ìrọ̀rùn tó ń sọ̀rọ̀ mo kí ọgbọ everybody Savi mo kí ẹ Savi Adéọlá ọ̀rẹ́ mi dáadáa ó máa ń pè mí gan ó máa ń sọ̀rọ̀ ẹ jọ peace la need ẹ bá a tó ẹ ṣe gan peace maker la fẹ́